ilé ìmàdẹ̀ tó gbẹnu tán ẹ wọ́n gbọ́ ọmọkùnrin ẹlẹ́gbẹ́ òkùnkùn yìí bó ṣe lóun rí ìbọn tóun lọ yìn lágbo eré Saheed Òṣùpá kó tó di pé ọwọ́ àwọn sójà tẹ̀ ọ́n tọ́wọ́ àwọn agbófinró tẹ̀ tí ó sì ti wà ní agolo àwọn ọlọ́pàá láti bí oṣù mélòó kan báyìí ó lágbára ọ̀kọ́lọ́hún kó ṣàánú wa lọ́wọ́ àwọn ẹni ibi táṣà àkúngboro pàápàá àwọn ọmọkọ́mọ tó ṣe pé kọ́lọ́hún kó ṣàánú wa ni torí nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe fọ́mọkùnrin ló ti ṣàlàyé wípé ọmọ 29 years lòun pé ọ̀rẹ́ òun kan ló gbé ìbọn yẹn fún òun pé òun sì wò pé bó ló ṣe yìn lòun náà bá wò pé òun náà fẹ́ yìn pé kó kọ́ òun bó ṣe yìn from there lòun náà wá ti ní kóun lọ try ẹ̀ lágbo eré Saheed Òṣùpá níbi tí Saheed Òṣùpá ti pàfọ́ọ̀mù ní Abẹ́òkúta ibi tó ti yìnbọn yẹn lọ́wọ́ àwọn agbófinró ṣàtìtẹ́ tí wọ́n ti mú lọ sí agolo àwọn ọlọ́pàá ó lágbára kọ́lọ́hún kó ṣàánú wa ni o kọ́lọ́hún kó ṣàánú wa kó mọ dáàbò bò wá ni o nígbà wọn bi léèrè pé njó tiẹ̀ ti pààyàn rí àbí ṣóun gan pẹ̀lú àwọn tí wọ́n ná pààyàn ní agbègbè èpè kan ní ìgbà kan báyìí ó ní rárá o òun ò pààyàn rí ẹ dákun nígbà tó bá lóun ò pààyàn rí pẹ̀lú ìbọn kí wá ló ń fìbọn ṣe kí ló dé tó fẹ́ fi mọ ìbọn yìn torí kò yé mi ṣé ìbọn ti di tọ́ì ni ó lágbára ọ̀kọ́lọ̀ kó ṣàánú wa kó mọ kó wa yọ ni kó mọ fìṣọ́ ẹ̀ṣọ́ wa kó mọ fi ààbò ẹ̀bù wá torí nínú Nàìjíríà tá a wà lásìkò yìí ìfẹ́ owó ìfẹ́ ojú kòkòrò owó ó ti wọ ẹlòmíì lẹ́mìí to the extent wípé kò mọ tó yẹ kó wù níwà mọ́ ó gbẹnu tán ẹ jẹ́ kí n gbé fọ́nrán ọ̀hún wọlé báyìí kẹ́ gbọ́ gbogbo àlàyé tó ṣe nípa bóun ṣe rí ìbọn tó lọ yìn ní agbo eré Saheed Òṣùpá ẹ máa fòpínìyàn yín náà lórí ẹ̀ sí comment. Orúkọ mi ni Ògúntádé Michael. Ọmọ ọdún mélòó ni? Mo jẹ́ ọmọ 29 years. Ọmọ ọdún wo ni? Mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta. Ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn. Àbí? Bẹ́ẹ̀ni. Iṣẹ́ kílẹ̀ iṣẹ́? Mo kọ́ṣẹ́ fashion designer. Lẹ́yìn tí mo gbàgbé freedom, mo ṣe iṣẹ́ transport, mo wa kẹ̀kẹ́ mọ́rúwá. Mo lè ná. Láti wá sí Ṣúlọ́rì. Kí ló gbé yín dé àkàtà àwọn ọlọ́pàá? Ní on the 18 February 18 2024 tó jẹ́ inú ọdún tàwa nínú oṣù tàwa ní ọjọ́jọ́ Sunday. Olórí gbajúgbajà lórí kan tó pè ní Saheed Òṣùpá ó wá kọrin ní ìlú Ìgbò fún àwọn tó ń ṣe ọdún Ifá. So ní ìrọ̀lẹ́ ọjọ́ yẹn mo wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi kan tá à ń ṣe fàájì. Ẹnìkan ra fóònù nínú wọn ra fóònù yẹn tán àwa ń wẹ fóònù yẹn à ṣe fàájì. Tá a lè ṣe fàájì ní fàájì ti wọra tí ẹnìkan ní wọ́n ti ní kí n jẹ́ kí a lọ sí Agbo Òṣùpá. Agbo Òṣùpá ní ọ̀rẹ́ mi kan fún mi lẹ́sẹ̀ tí mo ti yọ̀bọ̀n sókè. Ìgbà tí mo kúrò bẹ́ẹ̀ tí mò ń lọ ilé àwọn sójà gbórí sùn ní ojú ọ̀nà lọ́ fi fà mí lọ́lọ́pàá lọ́wọ́. O yọ̀bọ̀n sókè àbò yìnbọn sókè? Mo yìnbọn sókè. Àwọn ọ̀rẹ́ làwọn sójà láwọn ìgbà tí mò ń lọ ní ojú ọ̀nà lọ́ ti wá pàdé mi ní kọjá ibi tí pàtí ta wà. Lọ́ ti lé mi mú lójú ọ̀nà lọ́ ti fà mí lé ọlọ́pàá lọ́wọ́ ní àwọn sójà. Níbo lo ti rí ìbọn tó yìn? Ọ̀rẹ́ mi kan ló mú fún mi. Níbo lọ̀rẹ́ rẹ ti rí? Mi ò mọ pàtó ibi tó ti rí, kì í dẹ̀ ṣe pé ó déédéé mú fún mi náà. Ó sọ sínú, mo pàdé ẹ̀ ní inú oṣù tó kọjá. Ọjọ́ Sunday tó ṣe jẹ́ ọjọ́ kejì nínú oṣù tó kọjá nínú oṣù keje. Mo pàdé ẹ̀ ní ìsàlẹ̀ Ìgbèyìn ibi tẹ́mi ti ṣiṣẹ́ lọ wà ní ibi tó ti ń ṣe pátì. Ó dẹ̀ dà mí dúró, ìjẹ̀bọ́lẹ̀ pé kí n kí. Ó dẹ̀ ní kí n dúró pé mo fẹ́ já àwọn sí orí omi àìríṣòpórí níbi bíríìjì ẹlẹ́sẹ̀ kó yọ ṣe pàtí kan bẹ̀ tó máa gbé àwọn débẹ̀. Òun ni mo mọ̀ láàrin gbogbo àwọn tọ́jọ́ dúró, àwọn tọ́jọ́ jókòó, àwọn tó jókòó pẹ̀lú àwọn mẹ́ta, mo mú wọn jẹ́ mẹ́rin. Ọdẹ gbé mi, ọdẹ ní kí n dúró káwọn ṣe tán. Èmi ò lè dúró. Mo mọ̀ pé ní Sunday mo ń ṣiṣẹ́ lọ́ńtẹ̀ mi, mo ń bá ọrọ̀ ajé lọ. Ó dẹ̀ fi bọ́ báàgì lọ́wọ́, ó dẹ̀ sọ sínú kẹ̀kẹ́ mi. Èyí tí màá ti lè dúró gba kí n máa gbé báàgì òun lọ. Ìgbà tí máa yẹnu báàgì yẹn wò tó jẹ́ pé gan ló wà níbẹ̀ ní ìdẹ̀lẹ̀ gbé lọ bóyá sọ ẹ̀ sókè. Mo dẹ̀ dúró kọ́ ṣe tán, ìgbà tó dẹ̀ ṣe tán àwọn mẹ́rẹ̀ẹ̀rin tèmi jẹ́ ẹnì karùn-ún ó dẹ̀ wọlé sínú kẹ̀kẹ́ yẹn. Ìgbà tó wá rí pé ìbọn ló wà nínú báàgì yẹn kí ló ṣe? Mo sọ fún pé kó wá gbé ó ní tóun bá ti dé ibi táwọn lọ tí bá ti jó òun lẹ̀ òun á gbé pé kí n lè fi dúró dé òun kó ṣe tán lòun ṣe gbé síbẹ̀. Mo dẹ̀ gbé wọn dé ibi tán lọ
pé pati tó tún lọ ìgbé nítorí pati ni wọ́n ti kúrò. Ìgbà tí máa dé pati tó ń lọ ó ṣáà ní kí n sì gbé báàgì yẹn dání bẹ̀ pàbí ká tún jọ kúrò ní pati yẹn àṣàjọ dúró sí. ṣé bá ṣe gbé fún ẹ ló ti yẹ̀wò ló ti rí pé bá ló wà nínú ẹ̀. Bẹ́ẹ̀ni àṣàjọ dúró sí pati yẹn àjọ wà pati yẹn títí nígbà tó máa tó bí aago 8 ń lọ lù sí aago 7 kọjá wọn ní kí n wá gbé àwọn padà sí ibi tí mo ti gbé àwọn padà. Mo ṣáà gbé àwọn mẹ́rẹ̀ẹ̀rin tèmi tí mo wa ìtàn jẹ́ ẹnì karùn-ún mo dá wọn padà sí ibi tí mo ti gbé wọn. Àwọn tó kù wọn lọ tí wọn mo ṣáà ń sọ fún ìyẹn sílẹ̀ lẹ́yìn ìgbà yẹn tí wàá gbàgbọ́ lọ́wọ́ ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ìlú àbí. mo láyé ìgbà tí mo gbà lọ́wọ́ ẹ̀ òun sọ fún mi pé mo ní kó wá gba ẹrù ẹ̀ ó ní kí n sì gbé dání pé òun bọ̀ pé tọ́lọ́kadà tó fẹ́ gbóhùn tó bá ti dé òun á gbà lọ́wọ́ mi. Kò pẹ́ ìlú tẹ́mi jókòó sí mo lọ kọ́ mi tó dọ́kadà Adígbẹ̀jú ló wá ń sọ̀rọ̀ lójú ọ̀kadà pé tí ìgbà tí lè máa gbé lọ kí lọ sọ́nù láti gbà yẹn ṣá àfojú kanra àríwá ṣá wà níbi tí mo gbé sí. kí á ló fi bá yẹn ṣe. mi ò fi ṣe anything. ìgbàgbọ́ kò ti fi pààyàn méjì. ìṣẹ̀lẹ̀ rẹ̀ mi ò pààyàn bí láyé mi. wọ́n ló ti pààyàn kan ní wọ́n ló ti pààyàn méjì wọ́n ló pààyàn kan ní èyí tó rí. nítorí kì í ṣe èmi mi ò pààyàn bí láyé mi. wọ́n ló padà fídíò ní Láfẹnwá. èmi kọ́ mi ò pààyàn bí láyé mi. wọ́n ló pààyàn kan ní Randa náà. èmi kọ́ mi ò pààyàn bí láyé mi. fẹ́ bí tọ́ sọ pé ọ̀nà pààyàn Randa gbogbo táìmù yẹn mi ò lọ bí iṣẹ́ mi ò ṣiṣẹ́ kódà gan gbogbo ẹ̀mí ìráyè lè lọlé ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan ni mò ń sùn ní airlight. Kẹ̀kẹ́ tí mo fi ń ṣiṣẹ́ ó ní fault kan ì tí ì túnṣe ní ìjọ tó jáde. báwo lè ṣe ta ló kọ ẹ níbọn yín yẹn. Kàsímù yẹn náà ni. Kàsímù yẹn ó ti kọ ẹ kó tó di gbogbo fún yàrá. Bẹ́ẹ̀ni. iṣẹ́ wo lẹjọ́ ń ṣe tó fi kọ ẹ níbọn yín yẹn. àjọ ṣiṣẹ́ kankan torí kékeré lèmi àti ẹ̀ ti mọ́ra. Òde tó ti kọ́ mi náà àjọ pàdé níbi olóṣèlú ibi táwọn olóṣèlú wà nínú oṣù kẹfà ní eré ààrẹ tí mo ti pàdé eré àdúgbò tí mo ti pàdé ẹ̀ náà bẹ́ẹ̀ láti jọ pàdé. mo dẹ̀ rí nígbà tó rí ó di pé àwọn èèyàn sáré kí n tó yìnbọn sókè tí mo fi bèrè lọ́wọ́ pé báwo ló yẹ yìí tó fi fi wọ̀n mí ọjọ́ yẹn. ọjọ́ àkọ́kọ́ tèmi náà dẹ̀ máa ń kọ́ ìyẹ̀wò ọ̀nà lọ́jọ́ tí ọmọ mi. kí ló dé tó wù ẹ́ láti máa yìnbọn. kì í ṣe kó wù mí láti máa yìnbọn. ìdí tí mo ṣe bèrè lọ́wọ́ ẹ̀ ni pé torí ó ní ọ̀rẹ́ mi kan rí nígbà tí mò ń kọ́ṣẹ́ lọ́wọ́ tí mo máa ń tẹ̀lé lọ ibi tó ti ń ṣe ọdẹ ọlọ́dẹ ní dáàdì ẹ̀ mo máa ń tẹ̀lé lọ abúlé wọn tó bá fẹ́ lọ ṣe ọdẹ. So mi wá rò pé bóyá tó bá kọ́ mi ọjọ́ kọjọ́ tèmi àti ẹ bá tó ti jọ pàdé tá bá jọ padà lọ a lè sọ fún pé èmi náà àwọn ọgbọ́n yẹn ń ṣe alẹ́ ní kí ìyẹ̀wò tó kọ ọdẹ. ṣùgbọ́n tó wá bá ń tẹ̀lé àwọn olóṣèlú náà bí. mi ò tẹ̀lé olóṣèlú kankan. ọ̀rẹ́ rẹ̀ ń tẹ̀lé àwọn olóṣèlú tí wọ́n. ṣé fásitì mi ò lè sọ bí ó tẹ̀lé olóṣèlú torí kì í ṣe ẹni tá a jọ ń rìn lọ títí kékeré láti jọ mọ́ra tẹ́lẹ̀. ìgbà tí wàá mú ìbọn tó mọ lọ sí ojú agbo Saheed Òṣùpá ṣé àwọn ẹranko ló wà ń bẹ̀rẹ̀ tó fẹ́ lọ fipá ni. ṣé mo lọ bẹ̀ láti lọ fipá yẹn mi dẹ̀dẹ̀dẹ̀ mú jáde fún mi fẹ́ mú lọ bẹ̀. torí nígbà tí mo kúrò ní chọ́ọ̀chì lọ́jọ́ yẹn tí àwọn èèyàn ń sọ fún mi pé kí n jẹ́ ká lọ sí agbo Òṣùpá mo ní mi ò lọ nítorí mo ṣèlérí tí mo lọ pé mi lè lọ sí agbo Òṣùpá lọ́jọ́ yẹn. àwọn tó ń tàbí ọ̀rẹ́ mi yẹn tí mo rọ gbogbo wà sùkàn ṣe ní ṣọ́ọ̀ṣì tó jẹ́ kí n padà lọ ibi tó wà láti lọ mú ìbọn ibẹ̀ ní ìgbà tí mò ń padà bọ̀ tàbí ilé tí mò ń padà bọ̀ láti ibi tí mo ti lọ mú ni àwọn ọ̀rẹ́ mi tájọ́ ń ṣe club wọ́n ti pè mí pé kí n máa bọ̀ ká lè parí mítìnì club wa tá a ṣe láti jọjọ́ ká lè forí ẹ̀ tì síbí kan tábà ní ṣe mọ́ owó mi lè fa ìfàsọ̀ ẹ̀ka jẹ́ ní gbèsè ibẹ̀ tí wọ́n ti ní káṣọ̀ ibẹ̀ lè ní gbà. wàásù tó gbọ́ ní ṣọ́ọ̀ṣì ló ṣe lọ mú ìbọn àbí irú wàásù wo ló gbọ́ àti pé kí ló fẹ́ fìbọn ṣe kí ló fẹ́ fìbọn ṣe. wàásù tí mo gbọ́ ni pé wọ́n ní kò sí èrè fún ọmọ burúkú tó ń yọ nǹkan tí ò dáa sọmọlàkejì ẹ̀ kiri tó dẹ̀ ní tó tọ́jú ẹ̀ pé fún di ẹni tó bá ní kó lọ mú kó lọ sọ́nù tàbí kó lọ fàlẹ́ àwọn kan lọ́wọ́ kó torí kó má pa àwọn. ìgbà tó wá mọ̀ yẹ kí ni èròǹgbà rẹ tó fi lọ mú. èròǹgbà mi tí mo lọ mú ni pé tí n bá ti ń lọ ibi tí mo ti máa ń ṣiṣẹ́ torí nǹkan tí ó jẹ́ kí n gbé kẹ̀kẹ́ yẹn lọ sílé ni pé ẹsẹ̀ kan pariwo níbi ẹsẹ̀
pé tí bá ti ń lọ ọ̀nà ibi tí mo ti ń ṣe màá lè lọ sọ sí odò. ẹ máa lọ sọ sódò àbí. màá lè lọ sọ sí odò bẹ̀rẹ̀ tí ìgbà tí mo fi ń padà bọ̀ làwọn ọ̀rẹ́ mi yẹn pè mí pé kí n jẹ́ ká sáré sọ ọ̀rọ̀ ìṣẹ́jú mélòó kan ká lè fi yanjú ẹ̀ ọ̀rọ̀ ìṣẹ́jú mélòó kan ká lè fi yanjú ẹ̀ ibẹ̀ ni a ti rí ìtúnra fóònù láàrin wọn ibẹ̀ láti jọ bẹ̀rẹ̀ sí ní mu ọtí. ẹ ṣàpadà yọ ìbọn sí ọ̀rẹ́ yín àbí. wàásù ṣé wàásù tẹ wá gbọ́ yẹn ló jẹ́ kẹtún ó wà lára tẹ tó ṣe yọ̀bọ̀n sí ọ̀rẹ́ yín. kì í ṣe wàásù tí mo gbọ́ ẹ má ṣì mí gbọ́ ọtí tí mo mu ló jẹ́ kí n padà tẹ̀lé wọn lọ sí pàtí Òṣùpá. ó lágbára o kọ́lọ̀ kó ṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà kọ́lọ̀ kó ṣàánú wa kọ́lọ̀ kó ẹ̀mí oṣù tó ń gbá wọn mọ̀ mí wọ kọ́lọ̀ bàbá wa yọ kúrò lẹ́kàn wọn torí ibi tá à ń bá Nàìjíríà lọ ibi tí nǹkan lọ ní orílẹ̀‐èdè Ọlọ́run nìkan ló yé nígbà tó irú ọmọ 29 years yìí tó bá ti ń mọ̀ bọ́yìn tó yẹn lálákọ̀ọ́kọ́ tó bá mú jẹ nírú ibi tó ti lọ yẹn lágbo eré Òṣùpá yìí ká ló mú jẹ ni ká ló mú jẹ ni ẹni tá à ń sọ ìkọlà àmọ̀ sọ Ọlọ́run ló mọye nǹkan ọ̀ràn míì tó ti lọ fi ìbọn yẹn dá Ọlọ́run ló mọye ọ̀ràn tó lọ fi ìbọn yẹn dá àti pàápàá ìjọba ní láti gbé ìgbésẹ̀ iṣẹ́ wà lọ́wọ́ ìjọba wọn ní láti gbé ìgbésẹ̀ àwọn wo gan-an ló ń supply ìbọn yìí bó lọ́wọ́ wọn ṣe ń tẹ̀bọn bó náà ṣe ní access síbọn wọn ṣáà lè rà lórí igbá kí ṣàṣe pọ́n bọ́ sọ́jà wọn ló ń rà ní àwọn kan ló ṣàn gbébọn yìí ló ń supply ìbọn yìí fún wọn iṣẹ́ kù sọ́wọ́ ìjọba o èmi dẹ̀ rò wípé ìjọba ó dìde wọn ó dìde láti ṣe tó yẹ kí wọ́n ṣe kán gbé àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé nípa báwọn people yìí kọ́kọ́ blọ́ọ̀kì ọ̀nà tó ń gbà rí àwọn ammunitions yìí tí wọ́n ń gbà ríra from there á tún mọ̀ nǹkan tó tún kù á mọ̀ way forward. Kí ni opinion ti yín? Ẹ máa bá mi sọ sí comment. Ẹ má gbàgbé láti máa follow DJ Naija online lórí Facebook, link tó wà ní comment section fídíò yìí á gbé yín lórí page wa. Gbogbo yín tẹ́ ṣe darapọ̀ mọ́ wa lórí YouTube. Ẹ má gbàgbé láti máa tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Ẹ máa bá mi fún fídíò yìí ní ìkáwọ́ ìyẹn thumbs up like. Kẹ́sì máa bá mi share lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.